Lórí ọ̀rọ̀ Chief Imam Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Toliat Ayélára, òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ dákun torí tọlọ́run, ṣé dandan ni kí èèyàn ó hun irọ́ àbí ṣé dandan ni kí èèyàn ya onírọ́ káyé tó fẹ́ràn èèyàn? Arákùnrin kan wà tó máa ń sábà dà wá láàmú lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ Chief Imam Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Toliat Ayélára. Ní àná, Dr. Yunus Toliat Ayélára, mo wo fọ́nrán kan tí ó jáde nípa wọn níbi tí wọ́n ti lọ so yìgì. Arákùnrin sì jáde wá sọ ń parọ́, ó ní Dr. Yunus ń pa irọ́ pé wọ́n so yìgì. Wèrè kan tiẹ̀ sọ pé wọ́n padà so yìgì yẹn lẹ́yìn ìgbà tí wọ́n gba owó. Ẹ dákun, yìgì tí wọ́n so yìí, Dr. Yunus ń sọ ń bẹ̀ gbangba wípé yìgì méjì ni wọ́n sọ fáwọn pé yóò wáyé láàrin yìí. Yìgì méjì, alákọ̀ọ́kọ́ ìyẹn mùsùlùmí sí mùsùlùmí. Wọ́n ní yìgì ẹlẹ́ẹ̀kejì bàbá mùsùlùmí sí babaláwo. Mo fi ọlọ́ọ̀bá tó ní ẹ̀mí mi búra, gbogbo àná láti jọ rí. Bàbá Imam Dr. Yunus Toliat Ayélára Imam Ògbómọ̀ṣọ́ tí ó pé méjì. Wọ́n sì ń sọ ń bẹ̀ pé yìgì alákọ̀ọ́kọ́ tó jẹ́ ti mùsùlùmí sí mùsùlùmí tó jẹ́ ti Ìlọrin, àwọn ó so. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti mùsùlùmí sí babaláwo, àwọn kọ́ làwọn ó so yìgì eléhùn o. Àwọn sọ fún bàbá ọmọ kó fa ọmọ rẹ̀ lé babaláwo, ẹni tó bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ ọ̀fẹ́ lọ. Wọ́n tún wáyé nínú ọ̀rọ̀ yìí débi wípé àwọn kìí sí pé àwọn kórìíra babaláwo. Ẹ̀kọ́ kan mo fẹ́ ká lò mẹ́yẹn o. Wọ́n jẹ́ kó yá pé kìí sí pé àwọn kórìíra babaláwo pé èèyàn ni babaláwo náà tó pé èèyàn jọ làwọn. Ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn, ǹjẹ́ ká mọ̀ nípa àwọn èèfi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe kí ni o? Àwọn èèfi ṣe awẹ́wà. Tó bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn, àwọn ò lè torí owó káwọn ò ṣe kí ni o? Káwọn ò fi òdodo bí ẹ̀sìn àwọn, káwọn ò fi pamọ́. Tó bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn, àwọn ò lè torí pé àwọn fẹ́ tẹ́ àwọn èèyàn kan lọ́rùn, káwọn ò ṣe kí ni o? Káwọn ò wá fi ń tọ́jọ́ mọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àwọn, káwọn ò fi pamọ́. Torí ìdí èyí, ẹ wá wo tó ṣẹlẹ̀ mẹ́yẹn. A tún wá rí lára àwọn tó jẹ́ òpònú àgbàlagbà kan tí wọ́n pera wọn ní mùsùlùmí. Tẹ́ pé wọ́n ti ń dáná sun ẹ̀sìn wọn látàrí ń bí. Kán wá sọ pé ìwà ìgbéraga ni tí ìmáàmù ń wù bẹ́yẹn. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí gidi káàkiri àgbáńláyé, kí lẹ rí sí ọ̀rọ̀ náà? Ǹjẹ́ ní ìgbéraga kankan bẹ́ nú ní ti Dr. Yunus Toliat Ayélára tí wọ́n ṣe ń bẹ̀? Ẹ sì má jẹ́ ǹtàn yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pariwo pé kìnnì kan ìgbà àròjúlé ọmọ Yorùbá táwọn míì náà tí wọ́n ń sọ dáadáa nípa Dr. Yunus Toliat Ayélára. Ìtàn àti tá a fi ń sọ dáadáa ń pa wọn, irú ẹ̀ ló tún ṣẹlẹ̀ ní ibi tí wọ́n ti lọ níbi yìgì tí wọ́n lọ. Ẹ dákun nílẹ̀ Yorùbá ẹ bá mú jáde tó jẹ́ máàmù mọ́sáàsì ńlá. Ìsọ̀ máàmù ìjọ o, bí ìjàmá kan o, tó jẹ́ bí alùsùnà àbí nǹkan kan o, tó jẹ́ ti mọ́sáàsì ìlú, ìmáàmù tó jẹ́ ti mọ́sáàsì ìlú tí ó sọ̀rọ̀ bí Dr. Yunus Toliat Ayélára ìsọ̀rọ̀ tí ó kọ irun tí wọ́n kọ kó lè bá jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n wà ń bẹ̀. Ẹ dákun ẹ bá ń sọ. Ta ni ó sọ irun tí wọ́n sọ yẹn? Ta ni ó kọ irun tí wọ́n kọ yẹn kó lè bá jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó wà ń bẹ̀? Kò sí ẹ̀ńtọ̀n, kò sí ẹ̀ńtọ̀ tó bẹ́ẹ̀. Bọ́ bá fẹ́ kọ̀ gan tí bá ti ń wọlé tí ń wo àwọn karambà ní òkú ìbẹ̀tẹ̀ tí wọ́n yí ká pé àwọn táwọn fẹ́ pín owó tí wọn ò bìkítà ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n fẹ́ pín owó tó bá ti ń wojú wọn láì kò ní lè sọ yóò kò jẹ́. Ṣùgbọ́n bàbá rẹ̀ náà mo sọ ń bẹ̀ pé ní tèmi o, èmi ò ní so yìgì eléyìí. Ṣùgbọ́n bàbá ọmọ lẹ́tọ̀ọ́ àti fọmọ rẹ̀ fún ẹni tí ọba wù, torí pé kí n tó wájọ́ gbéǹde tí wọ́n gbà pa àwọn òròjọ́ wájú Ọlọ́run gẹ́gẹ́ bí adarí pé wọn ò ní kọ́lé sínú àkáǹtì àwọn páwọn làwọn ṣe. Ẹ dákun gbogbo ẹ̀yin bàbá wa imam nílẹ̀ Yorùbá, afẹ́kẹ́ fi ọ̀rọ̀ Dr. Yunus Toliat Ayélára kẹ́ fi ṣe àríkọ́ṣe rere o, kẹ́ fi ṣe àríkọ́gbọ́n o. Bó ṣe lè wù kí ààyè ọ̀há láti sọ òdodo tó, ẹ máa gbìyànjú àti máa sọ òdodo pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yín. Ẹ má sọ pé ẹ fi ẹ̀sìn ọ̀rọ̀ òdodo tó ẹ fi tẹ́ ẹnìkan lọ́rùn láti fi pọ́n èèyàn lé àbí nǹkan ẹ wà fòdodo pamọ́ tẹ́ ẹ̀ ní sọ. Kò sí bí èèyàn sì lè fún jẹ́ tí wọ́n fòdodo pamọ́ tó bá padà yá yóò padà kan àbùkù. Kò sí lè báyàn bá nífẹ̀ẹ́ èèyàn ìyẹn padà kan àbùkù. Ṣùgbọ́n èèyàn bá sì jẹ́ pé máa ń sọ òdodo bó ṣe lè wù kí wàhálà ọ̀pọ̀ tó àbí kí dààmú ọ̀pọ̀ tó lórí òdodo tí ń sọ, tó bá padà yá gbogbo àwọn tí wọ́n kórìíra rẹ̀ wọ́n padà fẹ́ràn rẹ̀
látàrí pé kí ni òdodo ní ó padà lékè. Ojúlé ọmọ Yorùbá mo á rọgbọ ẹ̀yin èèyàn wa káàkiri àgbáńlá ayé, mo fẹ́ kẹ́ bá ń tọrọ fún Dr. Yunus Toliat Ayala kí n tó máa lọ pé gbogbo ẹni tó bá fẹ́ sí bàbá yín dì gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́, àbí Ọlọ́run àánú ẹ̀kọ́ lọ́ọ́ bá rọ̀ wọ́n lọ́kàn. Èyí tó bá kọ̀ tó wá lọ́kàn àwọn ọ̀fẹ́ kọ́rọ̀, Ọlọ́run dákun bá ní síndì, bá ní wúndì tegbòtegbò. Àdúrà tá a ṣe ojú bá ń lọ ọ̀rọ̀ à ń bẹ̀ ọ́nú àánú rẹ̀ bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́, jẹ́ kí wọ́n láṣeyọrí, jẹ́ kí wọ́n gùn lẹ́mìí lórí dáadáa. Gbogbo ìgbìyànjú wọn pátápátá ìlàkàkà wọn lórí ẹ̀sìn Islam, Ọlọ́run dákun wọ́n jẹ́ ọjà sásán o. Wọ́n fi bú wọn láyé ń bí ń kọ̀rọ̀ sáré gbangba àlìkíyámà. Gbogbo ọmọ Yorùbá ètò ìmọ̀ sọ gbẹ́ntẹ́ ní ìwà gbéraga ní Dr. Yunus okùn ìyẹn ọkọ̀ Ọlọ́run o.